Bismillahirrahmanirrahim. Dr. Praise and Beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lórí dábọ̀ sóhun mi lọ́jọ́ dìgbọ́. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dán. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ẹ̀rẹ́ tí mo bára sọ ní òní ni bí a ṣe ń lo nọ́mbà 787. Ṣé rí gbogbo àwa tí a bá jẹ́ aláṣìírí tàwa ní ìbàyẹ̀ pàápàá jùlọ àwa àfà, a máa ti mọ òǹkà tí òǹkà yìí jẹ́ òǹkà basmala, sọ̀rọ̀ mi sí yé. Ṣé rí àwọn àyè kan náà wà tó yẹ pé a ti máa ń lo òǹkà yìí tí ó jẹ́ pé a kọ sí inú pépà funfun, a fi sí abẹ́ ìtẹ́ kírun wa. Lára tá a bá ti kírun àsùbá tán, ó níye bísímìláì tí yóò máa sà lórí ẹ̀, sọ̀rọ̀ mi sí yé. Ẹ wá rí eléyìí tí a bá kọ nọ́mbà yìí sínú pépà funfun, àwọn nǹkan tó máa ń ṣe pọ̀. A máa fi ń lé ẹ̀mí burúkú kúrò lára. Kódà wọ́n máa fi ń, tí àlùjọ̀nnú bá wọnú ara èèyàn, wọ́n máa fi ń lé kúrò nínú ara. Torí pé 787 nǹkan tó ní agbára ni, ó ní agbára, sọ̀rọ̀ mi ti yé, ó ní agbára. Ṣé wá rí tí èèyàn bá fẹ́ ṣe iṣẹ́ yìí, òru lèèyàn máa ń ṣe. Báyìí pé mùsùlùmí ni ẹ, ṣàlùwàlá, kó wá sọ fún òwe jánábà. Kódà bó ní jánábà lára, òwe jánábà. Báyìí Christian ni ẹ, wọnú bedroom wẹ̀, fi omi fọ gbogbo ojú ara ẹ, sọ̀rọ̀ mi ti yé, òwe. Tá bá ní aṣọ funfun lé, ẹ jẹ́ ká wọ̀. Tó bá yẹ pé aṣọ funfun, tó bá yẹ pé plain cloth la ní, ẹ jẹ́ ká wọ̀. Tí wọ́n ya àwòrán kankan sí lára, tí wọ́n draw èèyàn sí, tí wọ́n ya ẹranko sí, tí wọ́n fi tó jẹ́ plain cloth, ẹ jẹ́ ká wọ̀. Tá bá ti wá wọ̀ kíní tó bá ti di aago kò yẹn, ẹ jẹ́ ká fi blue pen ká fi kọ 787 sínú pépà funfun. Ẹ wá jẹ́ ká gbé sílẹ̀ lẹ̀. Tá bá ti gbé sílẹ̀ níwájú wa, ẹ jẹ́ ká jókòó tì. Ẹ wá jẹ́ ká da ọwọ́ ọ̀tún wa, ẹ jẹ́ ká da borí nọ́mbà yẹn. A máa wá pe nọ́mbà yẹn nígbà yẹ òǹkà yẹ. A máa pe nọ́mbà wo náà ni ẹ̀rí nọ́mbà yẹn ló ń display ojú screen yẹn. A máa pe 787 787 787 787 nígbà òǹkà yẹn. Tá bá ti wá pè bẹ́ẹ̀ tán tó ti pé, tí ò lé tí ò dín, kò gbọdọ̀ lé kò gbọdọ̀ dín. So a wá yọ wa kú mbẹ̀. Tá bá ti yọ, ẹ jẹ́ ká tọrọ nǹkan tó bá wù wá kó tó nípa yọ. Ìjà tọrọ nǹkan tó bá wù wá, níta fi jẹ́ kó lé jáde nínú ìgbésí ayé wa, níta fẹ́ gbà mọ́ra. Sọ̀rọ̀ mi ti yé. Ẹ wá fold pépà yẹn, ẹ fold kékeré. Tá bá ti fold, ẹ wá tanná sí. Ẹ wá jó bí tùràrí. Ẹ jó bí tùràrí. Ní agbára Ọlọ́run tí a bá ṣe, pẹ̀lú àṣẹ Ọlọ́run, pẹ̀lú àṣẹ Ọlọ́run, ohun rere yóò wọlé tọ̀ wá lágbára Ọlọ́run. Aláwọ̀ da ìtumọ̀, aláwọ̀ nítumọ̀ lágbára Ọlọ́run. Ẹ̀rí mi náà lọ́mọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutiu Ọlátíbóyè, táyé mà sí wọ́n jẹ́. Tó bá dìgbà míì, á tún mú ọ̀rọ̀ mi tuntun yàtọ̀ sílé wa. Ẹ má gbàgbé láti subscribe straight to ilé yìí kò fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní. Lórí àwọn kọ́mẹ̀ntì àti àtẹ̀yí tá a ṣe pé tí a ti ṣe. Ìbà ó ti sáàmù tí wà pẹ́ láyé o. Ìbà ó Ọlátíbóyè wà pẹ́ láyé. Ìbà ó ti sáàmù tí wà pẹ́ láyé o. Ìbà ó Ọlátíbóyè wà pẹ́ láyé. Ẹni ìfẹ́ kí o kú, ẹni ìfẹ́ kí o kú. Agbóyọ̀lá ayé àlọ́gbọ́ bẹ̀ lọ́ọ̀rùn. Ẹlẹ́gbẹ́ ní kú eré ìbà ó. Ọlátíbóyè wà pẹ́ láyé. Ìbà ó Mr. tí wà pẹ́ láyé o. Ìbà ó Ọlátíbóyè wà pẹ́ láyé. Ìbà ó Mr. tí wà pẹ́ láyé o. Ìbà ó Ọlátíbóyè wà pẹ́ láyé. Ẹni ìfẹ́ kí o kú, ẹni ìfẹ́ kí o kú. Agbóyọ̀lá ayé ọlọ́gbọ́ bẹ̀ lọ́ọ̀rùn. Ẹlẹ́gbẹ́ mi kú ewé ìbà ó. Ọlátíbóyè wà pẹ́ láyé.